Aláròyé máa wí o. Òṣìṣẹ́ reluwé yìí rẹ́wọ̀n he o, èyí lohun tó ṣe. Iwájú onídàájọ́ Oyindamola Ogala tílé-ẹjọ́ gíga kan tó wà ní àárín gbùngbùn Èkó ni wọ́n fojú afurasí ọ̀daràn kan tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ reluwé orílẹ̀-èdè Nàìjíríà Festus Nwagala bá lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 14 oṣù yìí. Ẹ̀sùn tí wọ́n sì fi kàn án ni wípé ó fipá bá ọmọdébìnrin ọmọ ọdún 7 kan sùn nílùú Èkó. Aláròyé gbọ́ wípé lọ́jọ́ 18 oṣù kejìlá ọdún 2023 ni afurasí ọ̀daràn náà hùwà ọ̀hún sí ọmọ ọdún 7 náà. Ẹ̀sùn tí wọ́n lò lòdì sófin orílẹ̀-èdè yìí pàápàá jùlọ ìpínlẹ̀ Èkó ni. Agbèfọ́ba Olúgáza Azeez tó fojú olùjẹ́jọ́ balẹ̀-ẹjọ́ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 14 oṣù kẹwàá ọdún yìí náà tún ṣàlàyé fún kóòtù báyìí pé olúwa mi lọ́jọ́ 18 oṣù kejìlá ọdún 2023 ní afurasí ọ̀daràn náà tó jẹ́ ọ̀kan pàtàkì lára òṣìṣẹ́ iléeṣẹ́ reluwé orílẹ̀-èdè yìí ìyẹn Nigerian Railway Corporation fi bá ọmọdébìnrin ọmọ ọdún 7 kan sùn lọ́nà àìtọ́. Ṣe ló kí kinní rẹ̀ bọ inú ìdí rẹ̀, ó sì kàn án nípa fún un wípé kò gbọ́dọ̀ sọ ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì fẹ́ni kankan, ṣùgbọ́n àṣírí ọ̀rọ̀ náà padà tú síta. Agbèfọ́ba ní ẹ̀ṣẹ̀ ńlá gbà lohun tí olùjẹ́jọ́ hù níwà tí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ láwùjọ wa. Ẹ̀sùn méjì ni wọ́n fi kan olùjẹ́jọ́ níwájú adájọ́. Ẹ̀sùn àkọ́kọ́ ni wípé ó gbèrò láti hu ìwà ọ̀daràn. Ẹ̀sùn kejì sì ni wípé ó hu ìwà ọ̀daràn náà pẹ̀lú ọmọdébìnrin ọ̀hún. Lásìkò tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ olùjẹ́jọ́, Festus lóun kò jẹ̀bi pẹ̀lú àlàyé. Níwọ̀n ìgbà tó ti lóun kò jẹ̀bi pẹ̀lú àlàyé, agbẹjọ́rò ìjọba rọ adájọ́ wípé kó sún ìgbẹ́jọ́ síwájú káwọn bá lè mú àwọn ẹ̀rí tó jọjú wá sílé ẹjọ́ náà láti lè tako atótónu olùjẹ́jọ́. Adájọ́ ní kí wọ́n dá afurasí ọ̀daràn náà padà sẹ́wọ̀n tí wọ́n ti mú wá. Bẹ́ẹ̀ ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 19 oṣù kọkànlá ọdún yìí fún ìgbẹ́jọ́ mìíràn. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.